èèyàn kì í ní confrontation pẹ̀lú ẹni agbára bẹ lọ́wọ́ ẹ̀ ẹni ìdá ń bẹ lọ́wọ́ ẹ̀ má fa orí ẹ̀ má lọ́wọ́ ọwọ́ ẹ̀ ó sẹ̀kẹ̀ tó o bá fà èèyàn kì í tẹ ìjọba lójúmọ́lẹ̀. àkọ́kọ́ solution ó jíjọ́ tọ̀yọ̀ Aláàfin tí wọ́n bá tó ronú ọ̀nà tí wọ́n lè máa gbà lọ olóṣèlú tí kì í ṣe olóṣèlú ní ọmọ ìlú wọn tó olóṣèlú ní lu Ọ̀yọ́ wọ́n lu Ọ̀yọ́ láti enrich wọ́n lu Ọ̀yọ́ láti achieve but Ọ̀yọ́ ò rí wọn lò àwọn ní ọ̀dọ̀ bá bàbá wa Adéníran kọ́nà ń bá ní sàlùkìyàmà nísìnyí fún wọn pé Awólọ́wọ̀ ń wọ́jọba yín lẹ̀ inú ìjọba yín fi ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe tó ni lẹ́yìn Ọlọ́run ẹ̀yìn ló tó kàn nílẹ̀ olóṣèlú burú gan tí a bá fẹ́ achieve nǹkan wọ́n á lò ẹ́ láti achieve wọ́n kí àbí tó ń tọ̀ fún bàbá jẹ. àwa tá ẹni tí ó lo ọdún mẹ́rin tí ó kúrò nípò kò lè máa dẹ́rù bà wá tó jẹ́ pé kú ní ó gbé a kúrò lórí ipò. nígbà gómìnà yẹn náà tọrọ dẹ́kan òun náà mú microphone ó láà. mo fẹ́ kí gbogbo wa kájọ farabalẹ̀ kájọ gbọ́ àlàyé ọ̀rọ̀ bí wáàsí tí Alhaji Sheikh Akeugba Gold eléyìí tí wọ́n ṣe nínú fídíò tí mo fẹ́ mú wá fún yín yìí. ọ̀bẹ Elédùmarè kò dá wa bákan náà ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wo ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ nínú ìlú ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ jẹ́ á farabalẹ̀ kájọ gbọ́ ọ̀rọ̀ yìí lórí awuyewuye léyìí tó ń lọ lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ Aláàfin àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni o lábẹ́ gómìnà Olúwaṣèyí Mákindé tẹ́ gbàgbésẹ̀ rántí wípé Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Bímbọ́lá Akeem Ọ̀wádé Ẹlẹ́wẹ̀ẹ́tù wọ́n ti wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí ilé ẹjọ́ gíga ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè Nàìjíríà Supreme Court lórí awuyewuye wípé ìjọba fẹ́ ṣe àgbéga fún baálẹ̀ àgọ́ ọjà wọ́n fẹ́ sọ baálẹ̀ àgọ́ ọjà dọba aládé nílùú Ọ̀yọ́ Aláàfin ìjọba òtún wá fi mọ ní baálẹ̀ àgọ́ ọjà wọ́n tún fẹ́ẹ́ dé àwọn olóyè Ọ̀yọ́mèsì Akínikú Lágúnà Basọ̀run Asípa Sàmú àti àwọn Ọ̀yọ́mèsì míì yòókù wọ́n fẹ́ dé wọn ládé wọ́n fẹ́ sọ wọn dọba eléyìí náà ni àwọn èèyàn ti wá ń wò wípé irú kí ló tún fẹ́ ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ yìí o tí ó ń kálukú ti ń sọ èrò àti òye tiwọn lórí rẹ̀ eléyìí náà ló wá mú kí ìjọba kí wọ́n pe ló mú kí Aláàfin ọba Bímbọ́lá Akeem Ọ̀wádé Ẹlẹ́wẹ̀ẹ́tù ló mú kó gbé ọ̀rọ̀ lọ síwájú ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè Nàìjíríà wípé kán bá wọn dá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ kọ́ lórí ìgbésẹ̀ náà ẹ wò ó ẹ jẹ́ á jọ gbọ́ ẹ jẹ́ á jọ wo ọ̀rọ̀ àlàyé bíi wáàsí tí Alhaji Akeugba Gold tí wọ́n sọ tí wọ́n wí nínú fídíò yìí ẹ jẹ́ á gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí kọ́rọ̀ ọ̀hún kó lè bá yé wa dáadáa. òdìjọ́ tí Ọ̀yọ́ àrùn méjì ló ń ṣe Ọ̀yọ́ àrùn mẹ́ta làrùn Ọ̀yọ́ àmẹ́yọ kan ni ló pàtàkì jù ẹ̀mọ kìíní kan dájú ọmọ Ọ̀yọ́ torí ẹ̀ bá burú nínú ẹ̀ ó dùn sí ti ń lọ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ o ọmọ Ọ̀yọ́ tí ò bá ronú nínú ẹ̀ ó dùn tí ọba Ọ̀yọ́ bá ń kàbù gbogbo Ọ̀yọ́ ní kàbù kọ́mọ̀ tẹ́fà mi gbogbo tó bá rí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀tì làákà ìlèyàn fi tó nǹkan kì í ṣe kákan jáde ká máa wá bẹ́ẹ̀bú ká máa wá ṣépè nóò the same mistake lọ́yọ́ àtàwọn ọmọ Ọ̀yọ́ repeat all the time is the same mistake. ẹ jẹ́ mú mẹ́ta nínú táìmù tí Ọ̀yọ́ tán ti ṣe the same mistake wa tí dẹ̀ ń wọ Ọ̀yọ́ lẹ̀ tí ń já ránkì Ọ̀yọ́ ọjà ránkì Ọ̀yọ́ láti federal ọjà sí state ọjà kúrò ní state ọjà sí local náà ló ti tó de pípín yẹlẹyẹlẹ kí ni mistake náà confrontation àwọn tí ń bẹ lórí àga ìjọba kàláyíká káwò pé ọlá ni wá kí ni yóò ṣe fún mi ọba tó dá àwọn ìjọba máa ròyìn wọn ní Quran ní innal muluka idha dakalu qaryatan afsaduha. innal muluka idha dakalu qaryatan afsaduha. àwọn alágbára ológun alágbára òṣèlú tí wọn bá fagídí wọ̀lú kan wọ́n bá àlú náà jẹ́. wàjálù àìsàtà àlìyà àdìlátà. gbogbo ẹni tó ga ẹni ó ga jù nínú ìlú yẹn ni wọ́n kọ́kọ́ náwó gan
wọ́n sọ dẹ ní ilẹ̀ wakadhalika yaf'alun. Kùránì ní bí a ṣe máa ṣe nu o ẹ wo tí Kùránì wí ẹ mú jáde nu àyà yẹn ibi Ọlọ́run ti sọ pé iná tí wọ́n wọ̀ rẹ̀ ẹ mú jáde ìtumọ̀ ẹ̀ ni pé bí orí àwọn èèyàn bá ń fọ́ sọ orí tiẹ̀ ọgbọ́n tí àkọ́jẹ́ ènìyàn fi ṣayé èèyàn kì í ní confrontation pẹ̀lú ẹni agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹni ìdá ń bẹ lọ́wọ́ ẹ̀ má fa orí ẹ̀ má lọ́wọ́ ọwọ́ ẹ̀ ó ṣẹ̀jẹ̀ tó o bá fà èèyàn kì í tẹ ìjọba lójúmọ́lẹ̀ ẹ jẹun fún alexander mẹ́ta bóyá yóò yé wa ká lè mọ̀ wípé kò sọ́mọ Ọ̀yọ́ tínú ẹ̀ dùn bet a gbọ́dọ̀ mọ̀ kí ni fa mistake yìí àkọ́kọ́ solution òjijọ́ tó yọ Aláàfin tí wọ́n bá tó ronú ọ̀nà tí wọ́n lè máa gbà lọ olóṣèlú tí kì í ṣe olóṣèlú ní ọmọ ìlú wọn tó olóṣèlú ní lu Ọ̀yọ́ wọ́n lu Ọ̀yọ́ láti enrich wọ́n lu Ọ̀yọ́ láti achieve but Ọ̀yọ́ ò rí wọn lò ẹ wò ṣẹlẹ̀ mẹ́ta tó ti ṣẹlẹ̀ kọjá olóṣèlú NCNC àwọn ni wọ́n gọ sí abẹ́ ìjà àwọn àti AG abẹ́ ìjọba bàbá wa Awólọ́wọ̀ wọ́n gọ sábẹ́ ìjà yẹn àwọn ní ọ̀dọ̀ bá bàbá wa Adéníran kọ́nà ń bá ní sàlùkìyàmọ̀ nísìnyí fún wọn pé Awólọ́wọ̀ ń wọ́jọba yín lẹ̀ inú ìjọba yín fi ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe tó ni lẹ́yìn Ọlọ́run ẹ̀yìn ló tún kàn nílẹ̀ olóṣèlú burú gan tí a bá fẹ́ achieve nǹkan wọ́n á lò ẹ́ láti achieve wọ́n kí àbí tó ń tọ̀ fún bàbá jẹ bàbá wa Adéníran tẹ̀lé ìmọ̀ràn Awólọ́wọ̀ òun rí wọn fín ló dìjà pẹ̀lú Bọ̀dé Tọmọ̀sí ń jọ́sí ó ní Bọ̀dé Tọmọ̀sí bá kú ìbínú l'Awólọ́wọ̀ fi ré ọlá yẹn kúrò níbi tó wà ó make sure kó dẹ̀ kọ sílẹ̀ kó tó kúrò níjọba ọgbà ọlá yẹn ó yọ odidi ọba ọyọ kúrò láàfin kí ló fà confrontation yìí kí ló fà I understand ti ń jẹ́ agbára òṣèlú ló jẹ́ kí n sọ bí wàásì kan tí mo ṣe kọjá pé ọ̀kan nínú àwọn ọba sọ̀rọ̀ kan ó ní àwa tá ó ní ẹni tí ó lo ọdún mẹ́rin tí ó kúrò nípò kò lè máa dẹ́rù bà wá tó jẹ́ pé kú ní ó gbé a kúrò lórí ipò nígbà gómìnà yẹn náà tọrọ dẹ́kan òun náà mú microphone ó láà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣe wá lóníjọba ọdún mẹ́rin bẹ̀tí ń tá bá bàjẹ́ láàrin ọdún mẹ́rin generation mẹ́wàá lè má rí tó ṣe o. bó ṣe wí jọ́nà nìyẹn ọmọdé ni mí jọ́nà mo wà níjókòó yẹn tí gómìnà yẹn fi wí. pé táwọn bá bàjẹ́ láàrin ọdún mẹ́rin kò ní ṣe tó ṣe mọ́. kí ló dé táwọn repeat the same mistake. Awólọ́wọ̀ ọjà ọlá Ọ̀yọ́ ó jà kúrò ní òkè level tó wà ó reduce to certain extent kó tó lọ kó tó wà lọ lásán tó kọ̀ kan lẹ̀ àwọn NCNC tí wọ́n dá wàhálà yẹn sílẹ̀ níjọ́sí ta ló gbúrò orúkọ NCNC nínú fìtínà yẹn wá olóṣèlú ti lò wọ́n àwọn tí achieve nígbà wọ́n dẹ̀ nípa wọn wọlé àsìkò ìpadà àdúgbò ẹ̀rù kálukú park ẹni wọ́n ti forí ẹ̀ fagbọn olókùn bẹ́ẹ̀ bàbá wa yẹn padà sórí ọba tí wọ́n fi jáde láyé bó tiẹ̀ jẹ́ pé mùsùlùmí òdodo ni wọ́n padà sórí ọba kọlọmba ọba kọjá pàdé wọn lọba àjẹ torí ẹni tó sin Ọlọ́run tààrà ni wọn ìgbà tó dáyé bàbá wa Adéyẹmí àwọn olóṣèlú kan náà ni wọ́n gọ sábẹ́ bàbá wa Adéyẹmí ní tìtorí wọ́n fẹ́ gba kankan àwọn náà fẹ́ gba post wọ́n fẹ́ gba kankan ló di ló bàbá wa Adéyẹmí ló ṣe wàhálà takálà fi wọlé èbò akálà wọlé èbò tán ọ̀tádé àwọn tí wọ́n fẹ́ gba ipò wọ́n padà rí ipò yẹn gba nù pátì ní o àmọ́ tí wọ́n dá sílẹ̀ ọ̀tán tó ní àrò akálà ló fà bínú yọ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́jà òun ló ti kọ́kọ́ ìtẹ́ǹtì kó máa ṣe akálà fà bínú yọ ó ní wọ́n gbọ́dọ̀ máa rotate ọ̀rọ̀ alága lọ́balọ́ba ni lórí Ọ̀yọ́ Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ ọba Adéyẹmí gba kóòtù lọ wọ́n mú kíní ẹ̀dú ohun àjẹkù lọ kò rí ṣe lóòótọ́ àbọ̀ wà lákọsílẹ̀ ẹ wà tìgbà tó ti ṣe ẹ wá àwọ̀gbà tó rìsọ́ọ̀tì ẹ̀ wá dé nísìn kí ló fà á ká fèsì ìjọba pé kò sí tó ṣe ẹ wò gba rìsọ́ọ̀tì ẹ̀ dé nísìn rotation wá dé nísìn lẹ́yìn rotation dé ẹ wá wò gbogbo àwọn tí wọ́n tó ń fi ń joyè lẹ́ni tí ó bá bújọba o gbọ́dọ̀ máa rò ó
dáadáa kó tó lanu sọ̀rọ̀. Kí ni tó fà á? We are repeating the same mistake. Gómìnà tí ń bẹ́ẹ̀ lẹ́nu Ọlọ́run ló mọ tóun náà ó kọ sílẹ̀ nípa àpò yẹn kó náà tó lọ. Kí ló fà á? Confrontation. Innal muluka idha dakalu qaryatan afsaduha wa ja'alu a'izzata ahliha adillata wa kadhalika yaf'alun. Ọlọ́dẹ bá wọn alágbára ìjọba bí wọ́n ṣe é ṣe nìyẹn. Wa kadhalika yaf'alun. Kò sẹ́ni tí ó wà lágbára ìjọba tí ò bá bẹ̀rù Ọlọ́run dáadáa, tí ó wò pé gbogbo sójà ní bẹ́rì yìí, gbogbo ọlọ́pàá ní bẹ́rì yìí, gbogbo tí ń jálágbára yé ní ẹjẹ́wájú òun ni wọ́n ń tẹ̀. Má fèsì ẹ̀ ní o, má fèsì ẹ̀. Tó o bá fèsì ẹ̀ ọ̀rọ̀ lè yíwọ́. Yàrá dalẹ̀ ayé. Fẹ́rìjẹ̀ni yóò ṣẹ̀fẹ̀ àkómọ́. Iná ṣẹ̀fẹ̀ yá ìdá lámúlò ní àmàmọ́rò. Iná ṣẹ̀fẹ̀ yá ìdá lámúlò ní àmàmọ́rò. Òwe Yorùbá ní mẹ́ta là á sọ lọ́jà. Mẹ́ta ni wọ́n á sọ lọ́jà. Bọ́ ọ bá jẹ́ sọ onírú, o lè so díẹ̀ ẹnìkan ò ní fura. Bọ́ ọ bá jẹ́ sọ ibi tí wọ́n ti ń tà fún ẹran, o tún lè ju díẹ̀ lẹ̀ tutù yẹ́yẹ́ ẹnìkan ò ní fura. Àmọ́ tó o bá débi tí wọ́n ti ń ta sọ pàdé mọ́, kò sí tí òun ní sọ àlàsọ. Mo mú ọ̀nà kan wá kí bàbá wa Ládọjà ó tó dé kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, kábíyèsí ọlọ́jà rí yín pẹ́ o. Mo mú ọ̀nà kan wá, mo ní bàbá wa tí ń bọ̀ wá sórí ipò yìí is not a common man. Olúbàdàn tí Olúbàdàn ò tí jẹ́rú ẹ̀rí ni o. Ẹjẹ́ àfàmọ́ra o, ẹjẹ́ àsọ̀rẹ́ o, ẹjẹ́ àwalọ́ o. Ẹ má jẹ́ àdúró lórí òfin pé èmi mo wà báyìí o. Àwa ni kánáwó ọ̀fẹ́ ká tètè ná. Bàbá wa Adéyẹmí, wọ́n lo bàbá wa Ààrẹ Àríṣekọ́lá ní ìfẹ́ àárín Ọ̀yọ́ àti Ìbàdàn ò fi já. Kì í ṣe pé kò fẹ́ já. Ààrẹ Àríṣekọ́lá ó tẹ̀ òṣùwọ̀n lórí ọ̀rọ̀ Ìbàdàn. Tàlá lò tífẹ́ yóò fi padà nínú ẹni tá a bá lò ó ní ọ̀kan lọ́mọ Oòduà tòró lọ́wọ́ àníkù Ààrẹ Àríṣekọ́lá nílẹ̀ Ìbàdàn lẹ́nu. Àfi ká lọ wo kí ní ń fà á. Ọjọ́ wo ló lóṣèlú òtó ní máa lu Ọ̀yọ́ Aláàfin mọ́ tó jẹ́ pọ̀ Ọ̀yọ́ Aláàfin ní ọmọ lu olóṣèlú. Ìlú tí a bá ń lo olóṣèlú development ọmọ bẹ̀. Ẹ̀rí kọ́ńpì oríṣiríṣi. Ọ̀rọ̀ tó sẹ́kù ní ká máa sọ pé a ní kankan lọ́yọ̀ọ́ ju ọba lọ, ó ṣe jọba nìkan láàrin. Bí wọ́n kà ṣe tó ọba nìkan kọ́ ni wọ́n ní. Ẹ jẹ́ kí kọ́mpìnì ọ wà, ẹ jẹ́ kó lórí olóṣèlú ọ wà, ẹ jẹ́ kí gbogbo nǹkan yìí kó wà well organized, development ọ wọ̀ lù. Kò sí bẹ́yàn bá jẹ́ ọmọ àlè Ọ̀yọ́ nínú ẹ̀ ó dùn sí nǹkan tí ń lọ yìí o. Ẹ̀yin olóṣèlú tẹ̀ ń torí pé ẹ fẹ́ achieve tẹ̀ lọ́ọ́ fi orí àwọn ọba Ọ̀yọ́ gbá tí ò yẹ kó gbá. Bí agbára federal government ṣe tóun ọ̀rọ̀ chieftaincy abẹ́ gómìnà ló wà, kò sí lábẹ́ president o àtọ́, kò sí lábẹ́ president. Bí president bá nídìí kankan yóò pàrọwà ni o. Tá a bá dẹ̀ ń wò pé nígbà gómìnà tán bá lọ tán nǹkan kan ó change. Gbogbo eléyìí tó ti change kí àwọn gómìnà tòní ó tó dé, èwo lárí solution sí, èwo ní correction wá lórí ẹ̀. Ẹ dárúkọ kan ní gbogbo ilé ìtàn ti sin lọ tí correction wà nílẹ̀. Kì í sábà wá. Ọlọ́run sọ kankan nínú Quran láti jẹ́ ká mọ̀ wípé kò sí ní tó bàjẹ́ tọ́lọ́run ò lè tó ṣe. Ọlọ́run sọ kan Samuel Ọ̀yọ́ Aláàfin, àwa ni mo bá sọ̀rọ̀ lé. Ọlá Aláàfin Ọlọ́run má jẹ́ kó bàjẹ́. Àwọn dọwọ́ wa. Àwọn àdúrà kan bẹ tí ò lè gbà. Bàbá nídìí àti change àwọn kankan nínú system. Wọ́n nídìí àti change module of branding. Ọ̀yọ́ náà nídìí àti change àwọn kankan. Bọ́yọ̀ àti Ìbàdàn ṣe di ọmọ ìyá tó yẹ, tá a bá dá ìfẹ́ yẹn padà yóò affect a lot of things. Bẹ́ẹ̀ mi ṣe jọ́ ọmọ Ọ̀yọ́ lọ́lọ́ sí mi ní ọmọ ìlú Ìbàdàn. Gbogbo tí mo jẹ́ lé ní ìlú Ìbàdàn. Mi ì jẹ́ bẹ́ẹ̀ lọ́n kọ́ yóò bàjẹ́, mi ì jẹ́ bẹ́ẹ̀ lọ́n kí ìlú Ìbàdàn bàjẹ́. Ọlọ́run sọ̀tàn Samuel ló ń rìn lọ ló wá wo
ìlú Israel ogun ti jà ní yẹn nígbà yẹn ogun jà ìlú Israel mo sọ àní kò sí bí alákatakí tí ó wọ̀ ìgbẹ̀yìn rẹ̀ jà ogun bá jà ìlú Israel Samuel wà kọjá lọ lọ́ba wọ̀ kan ló bá rí ó ní yéé àní yóò yí lọ́wọ́ adi ìbádàmọ́ ti à ṣé ìlú yìí sì lè padà dìde mọ́ ìlú Israel ló ti dẹ́rù yìí fáamátà Allahu mi'ata hamin ọlọ́run bá dùpá ibi tó ti wí náà lọ́lọ́run ti ní kó kú ó sì kú ìtànù Kùránì ni ó bá kú 100 ọdún ni ló fi wà lókù egungun ẹ̀ jẹrà ó ti dé rùpẹ̀ níjọ́ tó wá pé 100 ọdún ọlọ́run wá jí dìde ó wá ń tan ara mi ó ní oorun yìí máa dìbò ó ní wákàtí méjì ṣe wá dìbò tó báyìí ó wá ń gbọ́ ohun màláìkà tí ń sọ fún pé rárá ó ti lu 100 ọdún bí ọwà yẹn. Ràkúnmí tó kò débi báyìí dà ó wo ibi tó so ràkúnmí má kò rí mọ́ òun náà bí wọ́n ṣe jẹrà ló náà jẹrà ó yá máa wo èrùpẹ̀ yẹn ló bá bẹ̀rẹ̀ sí wò sojú èrùpẹ̀ yẹn fi fọ́ọ̀mù tó di ràkúnmí padà atẹ́gùn fẹ́ sí ó yẹn ó pariwo ó di ràkúnmí alààyè ọlọ́run wa ní tíì tó gbé dání jọ yẹn tó mú tó gbé kalẹ̀ tó fi káwọ́ mọ́rí tíì yẹn ó yá lọ wò owó tíì ti mu tíì yẹn ò tutù fún 100 ọdún. فلننظر إلى طعامك وشرابك oúnjẹ àti mú rẹ̀ fọ́gbọ̀n ọdún kò tutù ìtì yẹn túmọ̀ sí ni pé ọlọ́run sọ fún pé mo lè má jẹ́ kí nǹkan ó bàjẹ́ níta yìí rò pé ó lè bàjẹ́ mo lè má jọ bàjẹ́ 100 ọdún. ọ̀yá ìrẹsì Samuel ọ̀yá wulẹ̀ Israẹli tó ní bó lọ́lọ́run ṣe tó fẹ́ di ẹ sọ́lá yìí lè padà ọ̀yá wulẹ̀ Israẹli nígbà tí ó wọ̀ ó ti rí ẹlẹ́tíríkì tí ò sí tẹ́lẹ̀ ti débẹ̀ gbogbo ilé ńláńlá tí ò sí bẹ̀ ti débẹ̀ ìlú yẹn ti dìde kọjá bó ṣe lérò ọwọ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà pé kò sí tọ́lọ́run ò lè ṣe kò sí tọ́lọ́run ò lè ṣe ọlá tó bá ń bàjẹ́ ọlọ́run lè tún ṣe àmọ́ gbà tọ́lọ́run ọ̀dà ọlá alẹ́ Israẹli padà lẹ́yìn 100 ọdún mọ̀dé 100 years ní tó bàjẹ́ tó padà la fi gbọ́dọ̀ máa ṣètò ayé ní ọgbọ́n díẹ̀ àgọ́ díẹ̀ àwọn àyè ibì kan bẹ tálágbára ó ṣe bí òmùgọ̀ àwọn àyè ibì kan bẹ tálágbára ó ṣe bí ẹni tí ò rí nǹkan àwọn àyè ibì kan bẹ tálágbára ó ṣe bí ìgbà tí ò gbọ́ nǹkan àwọn àyè ibì kan bẹ tó jẹ́ pẹ́ni tí ò tó alágbára ó tẹ̀ fún. bí ìgbà mọ́tò bá ń travel lọ ní one way ni mọ́tò ń travel lọ ní one way trailer wa overtake ìpàdé ẹ̀ àwọn trailer èèyàn ń bẹ láyé tó o bá ti rí trailer tó overtake ìpàdé ẹ̀ má claim right claim gbó gbogbo ọba fẹ́ claim àfihàn bí trailer bá lọ tán ó sì padà sójú ọ̀nà ẹ̀ ó mọ̀ bá tiẹ̀ lọ. kí ló dé limithili àdá yẹ̀dúgbò bọ̀lẹ̀ kálíbù mi kàmọ́dé. nǹkan fìdí kọ́lí bí sílámù wà ìmánu. nǹkan fìdí kọ́lí bí sílámù wà ìmánu. má bí kàdà ń kún jẹ́mìlá tàràlí wujuda jẹ́mìlá ayú àṣáàkì mo pèrè tó ń pariwo pé ayú àṣáàkì mo pèrè tó ń pariwo pé wọ́n bà nǹkan jẹ́ má bí kàdà àìsàn kankan ò sí ọ́ kún jẹ́mìlá jẹ́mìlá wọ́n gangan yẹra rẹ wò tí a bá ní òdà change ẹ̀ tó bá tiẹ̀ lè change tí òdà tàràlí wujuda jẹ́mìlá ó padà rí pé nǹkan padà balance nítorí ẹwà ó padà wọlé nítorí náà mo bí ọlọ́run fọyọ aláàfin ọlọ́run má jẹ́ kó bàjẹ́ mo bí ọlọ́run fún bàbá wa aláàfin ọba tó ní ọba ọlọ́run kó máa dúró tì mo wá bí ọlọ́run fún gbogbo ọmọ Ọ̀yọ́ aláàfin àgbéga lórí àgbéga ọlọ́run jẹ́ kó wọ̀ nínú àmọ́ o nínú ìlú tọ́yọ́ gbọ́dọ̀ bá jà ìlú Ìbàdàn ní nàmbà 1 tábúrò ẹ̀ ní bá burú ju ẹ̀gbọ́n lọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀dọ́gbọ́n mánéjì àbúrò ní o ẹ̀gbọ́n ọmọ mánéjì àbúrò ní o ẹ̀gbọ́n ọmọ mánéjì àbúrò ní o bàbá wọba Ládọjà ó kù lọ́ba tó kéré nínú ayé èèyàn mánéjì irú wọn ni ẹ̀rọ ní Ifẹ̀ tó sáré wá tó pé bá mi nǹkan yé wájúra wa lọ ní ọgbọ́n díẹ̀ àgọ́ díẹ̀ la fi ń sàyè ọgbọ́n pọ̀ lọ́gbọ́n lára ọ̀fẹ́ni tó jù ẹ́ kò lè sórí rẹ̀. ọmọ díẹ̀ àgọ́ díẹ̀ la fi ń ṣàyè o.
kò lè ráyè ṣe.